ọ̀rẹ́ bíi 6 ni mo ní jù bẹ́ẹ̀ lọ bọ̀ àwọn ọ̀rẹ́ tata wọ́n tó 6 ńlá yìí àwọn 6 àwọn ọ̀dà sí mi mọ́. wọ́n parí ti torí pé. ọ̀rọ̀ tó gùn ni o because èmi gùn mọ̀ pé báyìí ni ó rí. Akínyé Ájíà ẹ dákun jẹ́ àlè mọ orúkọ yín. orúkọ mi ni Ọpẹ́lẹ́yọrí Musa Fatima. ẹ ṣé adúpẹ́ mà ẹ dákun iṣẹ́ kí ni ẹ yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ ìjọ yín. mo yan iṣẹ́ àṣebàtà láàyò. Àṣebàtà. bẹ́ẹ̀ni. irú bàtà wo lẹ ń ṣe ẹ dákun mà. palm sandal shoe half shoe. tí ọkùnrin nìkan àbí tí obìnrin nìkan. à ń ṣe tọkùnrin à ń ṣe tóbìnrin à ń ṣe tọmọdé à ń ṣe tàgbàlagbà. àti bàtà ọkùnrin àti bàtà obìnrin ni ẹ ń ṣe. bẹ́ẹ̀ni. ẹ dákun tó bí ọdún mélòó tabaníkà kà ní eré èjì tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. ó máa ti tó 24 years báyìí. ọdún 24. ẹ ṣé àdúpẹ́. tí a bá wo iṣẹ́ tí ẹ sọ pé ẹ yàn láàyò yìí kì í ṣe iṣẹ́ tí obìnrin pọ̀ níbẹ̀ mà kí ni a lè sọ pé ó sún dé ìdí iṣẹ́ yìí mà. ọ̀rọ̀ tó gùn ni o because èmi gùn mọ̀ pé báyìí ni ó rí. nǹkan tó sún mi débẹ̀ ni pé ó wù mí lákọ̀ọ́kọ́. ó wù mí. wúwù tó wá wù mí kì í ṣe pé mo rí ibi tán ti ń ṣe rí. kì í ṣe pé ẹni níbi tán ti ń ṣe rí. mi ì rí ibi tán ti ń ṣe rí. wọ́n tí máa wẹṣẹ yín máa rí pé wọ bàtà tí máa wẹṣẹ lómi máa rí pọ́n wọ bàtà. sísà mi kan bẹ́ẹ̀ ń lo èkó máa ń kó bàtà wá fún wa bàtà rọ́bà òun ń ta lẹ́kọ̀ọ́ tó máa kó wá báyìí ó mú ọ̀tàn. àtìgbà ni mo ti wò pé ibi tán ti ń ṣe bàtà yìí mo fẹ́ kọ́ṣẹ́ ń bẹ̀. nígbà tí ẹ rí àwọn irúfẹ́ bàtà ní ẹsẹ̀ àwọn ènìyàn ó wu ẹ̀yin náà wípé èso wọn ṣe yìí èmi náà mo lè ṣe àṣé ẹ wá kọ́ ni àbí ẹ kàn bẹ̀rẹ̀ sí ní ṣe náà ni. mo kọ́ ni. ó tó ọdún mélòó tí ẹ ti kọ́ mà. kí tó mọ lọ bí tí ọdún tí mo lò ń bẹ̀. bẹ́ẹ̀ mà. ọjọ́ tí mo kọ́kọ́ sọ pé mo fẹ́ kọ́ṣẹ́ bàtà ó tó kí n mọ́ kọ́ṣẹ́ yìí mọ́. kí ló dé. tó bá ṣe pé nǹkan tí ò wùyàn yẹ̀yẹ́ tó ń fi mí ṣe ní inú ilé wa lọ́jọ́ ó tó kí n sọ pé iṣẹ́ yóò wù mí mú. àwọn wo ló fi ń ṣe yẹ̀yẹ́ mà. àwọn pẹ́rẹ́ǹtì mi àwọn fámìlì mi àwọn tí àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi ó fáǹdì létí wọn bí nǹkan tó ń gbọ́. bí ẹni tí òní kan ṣe. pé iṣẹ́ bàtà ládùúgbò iṣẹ́ tó pọ̀ ńlẹ̀ Làsídà ló ń kọ́ṣẹ́ yádẹ́ẹ̀dá táwà ló ń kọ́ṣẹ́ tẹ́lọ̀ ó wá ń ṣe bàtà ló ń kọ́ mọ́ dá ló níbo ló ti rí tán tí ń ṣe. àbí òní kan sí ni. omi tán bí gan ọmọ ibi tán tí ń ṣe. tẹ́lẹ̀ bá rẹ́rìn lọ báyìí tọ̀hún á rẹ́rìn lọ báyìí eléyìí ó yí lọ báyìí. kódà àárọ̀ ọjọ́ kejì tá a tán tún rántí ọjọ́ kẹta ọjọ́ tán tún rántí wọ́n tún fi mí ṣe yẹ̀yẹ́. ọmọ tó ń kọ́ṣẹ́ bàtà ní. nílò ó kọ́ṣẹ́ bàtà. ìgbà tí wọn fẹ́ kọ́ṣẹ́ náà ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ níbi tẹ́ bá ti wá rí tán tí ń kọ́ṣẹ́ bàtà ẹ sọ fún wọn. ẹni tó jẹ́ bírọ́dà mi ó wá gbé sínú làákàyè. wọ́n ní iṣẹ́ bàtà wọn ń kọ́ ẹ́ńjì ló ń ṣe ẹ́ńjì ló ń ṣe àwọn bàtà èkó sì lẹ́ńjì yẹn wà wọn à ní sẹ́rẹ́ èkó tó wà ibẹ̀ náà mo fẹ́ lọ àwọn kan wà ń bẹ̀ tí wọ́n ń yí ẹ́ńjì yẹn lọ́rùn. èèyàn sáà ní àwọn èèyàn ẹ́ńjì tó ń ṣe yẹn gangan àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ń tún rẹ̀ tí wọ́n ń tún ṣe bóyá wọ́n ń kó sí lẹ́nu ẹ́ńjì ń ṣe ni bóyá wọn náà ń kó jáde mú sáà mọ̀ páwọn èèyàn náà sáfẹ́ sí. ìgbà yẹn náà ṣẹ̀ wá ronú sí i wọ́n ní lọ́dọ̀ bàtà wọ́n máa ń ṣe bàtà ń bẹ̀ wọ́n tún ní àwọn débi iṣẹ́ àwọn sọ ẹnìkan náà tún ní bàtà ṣọ́ọ̀bù lọ́jà ọba wọ́n máa ń ṣe bàtà ń bẹ̀ ibẹ̀ ní tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ibi tó ti ń ṣe bàtà káàkiri ibi tó fi wá ibi tó ti ń ṣe bàtà káàkiri ó lé lọ́sẹ̀ méjì ibi tó ti ń ṣe bàtà ibi tá a rí wọ́n ní ká lọ àjọ lọ àbọ̀gà wọ́n lọ́gà travel wàá ṣàrí pé ń ṣe bàtà ń bẹ̀ bọ́ ààrẹ ni tó ń ṣe bàtà ń bẹ̀ bàtà dọ́sẹ̀ méjì fún wa
ọ̀sẹ̀ méjì yẹn pé a tún lọ wọ́n ní wọ́n ti dùn àti bẹ̀ ìrẹ̀wẹ̀sì wá ń bá mi pé kó má ṣe pé nǹkan tí wọ́n sọ náà ni màá padà ṣe bọ̀ nínú ẹ̀wù tó ti wù mí iṣẹ́ mi ò wù mí bẹ́ẹ̀ sẹ́ pé lọ́kọ́ kínní mi nínú ìkọ́ èmi kò mọ̀ pé yóò tẹ̀ rí báyìí ṣá ìgbà tó yá mo rí àwọn ẹnìkan tí wọ́n ọkọ àtìyàwó ni wọ́n dẹ̀ ti dàgbà tó ti bímọ tó ti jù mí lọ gan wọ́n wá kan pẹpẹ báyìí níbi ànìkándì wọ́n wá to bàtà síbẹ̀ bẹ́ẹ̀mi ṣe jáde tẹ́mi rí wọn ní bọ́dà mi náà ṣe darí ibi iṣẹ́ bọ̀ tó náà rí wọn bẹ́ẹ̀mi ṣe ń sọ ní pé mo ti rí ibi tó ti ń ṣe bàtà àwọn náà wá ń jẹ́rìí sí pé àwọn ti rí ibi tó ti ń ṣe bàtà nítorí àwọn pẹ́ mọ́ bó ṣe mú mi lọ láàárọ̀ ọjọ́ kejì mi bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ nìyẹn àwọn ìyá yẹn ló fa abẹ́rẹ́ lé mi lọ́wọ́ àwọn náà fi bọ́n ṣe ń gbé lẹ́dà ní tọkọtìyàwó àwọn náà fi bọ́n ṣe ń ràn àwọn náà fi yé mi bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ nìyẹn mo kọ́ṣẹ́ dógùdá kan tó bá rán mi lọ gbòòrò mo wá ń rí i pé iṣẹ́ àṣẹ bàtà ti pọ̀ ju báwọn ṣe ń fi mí ṣe yẹ̀yẹ́ nínú ilé lọ àwọn á tún sọ fún wọn pé èyí tẹ́ lọ pé wọ́n ń kọ́ṣẹ́ bàtà wọ́n mọ̀ ti rí mi kọ́tọ́ ti tún ṣe o yálà ojú ọkùnrin àbójóbìnrin àtòdógùdá kan mo tún lọ kọ́ṣẹ́ yìí sí nígboro wọ́n pe ọ̀gá mi ní bọ̀dá bàbá lórí mi ti kọ́ṣẹ́ mo gbààyè ń bẹ̀ ní àdúgbò ìbò nínú pàtà ibẹ̀ ni bọ̀dá bàbá wọn ibẹ̀ ni mo ṣáà ti parí pé ọmọ yìí ti wá mọṣẹ́ lọ wá ṣe freedom fún ọmọ mi dúró síbẹ̀ mo tún tẹ̀síwájú torí pé kí ní ìwú mi gan. lọ́dọ̀ ẹni tí ẹ sọ yẹn ẹlò tó ọdún mélòó lọ́dọ̀ rẹ̀? ọdún mẹ́ta. mo lọ 3 years níbẹ̀ mo fi gbààyè níbẹ̀ mo ṣe freedom níbẹ̀ àti ibẹ̀ ni mo ti wá tẹ̀síwájú. ẹ dúró. ó dàbí ẹni tó ń lọ sí school tó parí secondary tó tún lọ university bẹ́ẹ̀ ni mi náà ṣe ìrìn àjò mi lórí bàtà yìí torí pé kí ni tí má ti débì kan màá tún rí i pé ní tí mo rí ń bẹ̀ yàtọ̀ fún ní tí mo kọ́ màá tún wá kọ́ sí mo tún lọ Niger State bẹ́ẹ̀ Niger bẹ́ẹ̀ ni nínú mi náà gbàtí mo tún débẹ̀ mo tún rí tuntun mo tiẹ̀ lọ bá àwọn yẹn pé mo fẹ́ mọ ṣe joinman wọ́n wá ní àwọn ò lè gba joinman àti pé obìnrin báwo lè fi fẹ́ ṣe joinman so kọ́ṣẹ́ ni ní mo kọ́ṣẹ́ mo ti ṣe freedom gan mo kàn ń wá owó tí fi ra àwọn ọkọ̀ wọ́n ní àrárá o tí n bá máa kọ́ṣẹ́ ni mo tún kọ́ṣẹ́. ẹ tún ṣe kọ́ńbẹ̀ náà. torí nǹkan tí mo wà bọ́lá ń ṣe ní ó wá dá bó ṣe dà yí lélẹ̀. àdúpẹ́ ní gbogbo ìgbà tí ẹ̀ ń kọ́ṣẹ́ yìí ojú wo ni àwọn òbí yín tàbí àwọn àǹtí àdúgbò ni wọ́n wá fi ń wò nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí lọ síbi iṣẹ́? ẹ jẹ́ rántí ọjọ́ yẹn tí ó máa ń pa mí lẹ́rìn ní ìsìnbọ̀ ìgbà yẹn máa ń pa mí lẹ́kún. nígbà náà ó máa ń pa mí lẹ́kún ṣùgbọ́n lórí bọ̀ nísìnyí ó ń pa mí lẹ́rìn ni. ẹ ṣáàwó. ọ̀rẹ́ bíi 4 ni mo ní jù bẹ́ẹ̀ lọ bọ̀ àwọn ọ̀rẹ́ ta táì wọ́n tó 4 ńlá yìí àwọn 4 wọn dá sí mi mọ́. wọ́n pa yín tìtorí pé. wọ́n tàrà pé mo lọ kọ́ṣẹ́ bàtà ó dà nígbà tí mo wà ní pàtà lọ́dọ̀ bọ̀dá àbáyé ibẹ̀ ni mò ń gbé ọ̀rẹ́ mi ò béèrè mi fún ọdún 3. nígbà wípé o tí ẹ lọ ṣe kì í sí. ẹ wá ń kọ́ṣẹ́ bàtà kí ló tẹ̀ wá rí lára ṣe bàtà nínú gbogbo iṣẹ́ tó wà nílẹ̀. kí ló tẹ̀ wá wú ẹ lára ṣe bàtà adúrú télọ̀ tí gbogbo èèyàn ń kọ́ yá dírẹ́sà wọn dá sí mi bọ̀ lónìí wọn bá rí mi wọ́n á pè mí wọ́n á béèrè mi pé àwọn ọmọ mi ń kọ́ iṣẹ́ mi ń kọ́. ọ̀rọ̀ náà ti pè yín léèyàn níbẹ̀. àdúpẹ́ ṣé àwọn òbí yín ìgbà náà àbẹ́gbọ́n yín yẹn ni ó wá sí fídọ́ọ̀mù fún yín ni àbí ẹ ṣe fídọ́ọ̀mù fún ara yín? àwọn òbí mi ló ṣe freedom fún mi àtàwọn ẹ̀gbọ́n mi. nígbà tí ẹ ti bẹ̀rẹ̀ wọ́n ṣe kóríyá fún yín. wọ́n ṣe freedom fún mi. kódà ẹ ṣe àdúpẹ́. nígbà tí ẹ gba ìyọ̀ǹda tán
ǹjẹ́ ẹgbẹ́ sì wà nígbà náà ẹgbẹ́ àwọn tó ń ṣe bàtà? Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ẹgbẹ́ àpọ̀mọ́ ẹgbẹ́? Ó dẹ̀ ẹgbẹ́ àṣebàtà wà lára àwọn tó wá gbọ́wọ́ lómi léjìká tán ṣàdúrà fún mi. Torí ọ̀gá mi yìí fight fún mi wípé ọmọọṣẹ́ àwọn fẹ́ ṣe freedom. Wọ́n dẹ̀ wọ̀, wọ́n wá ṣàdúrà fún mi. Lára àwọn tó ń ṣàdúrà fún mi lọ́jọ́ náà, Mr. John Kola ń bẹ́ẹ̀. Mr. John Kola. Ọlọ́run jẹ́ kó túbọ̀ dáa fún bàbá yẹn síwájú. Sáwọn náà yóò ṣe bàtà dì sí. Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. Wọ́n sì wà ní ara wa dì sí tán ti ẹgbẹ́ àti bàtà. Wọ́n wà lára àwọn tí wọ́n ṣàdúrà fún mi tí ọ̀gá mi pè ń gbà náà. Ní ìgbà tí mo fi mọ bàbá ẹ̀, bí wọ́n ṣe rí láti 2004 bẹ́ẹ̀ náà ṣe rí dèmí tí mò ń sọ̀rọ̀ yìí. Bàbá yóò dàgbà sí i, wọ́n tún yọ̀ǹgì sí mi. Àwọn gẹ́gẹ́ àwọn ọmọkùnrin ní àyọ̀ǹgẹ̀. Àyọ̀ǹgẹ̀ so ó jẹ́ kó wú mi lérí pé iṣẹ́ àṣebàtà kò ń ṣiṣẹ́ tó ń gbóyàn, kò ń ṣiṣẹ́ tó máa ń múyàn gbó. Téèyàn máa ń ṣiṣẹ́ mi èèyàn máa ń gbó díẹ̀. Wọ́n ní iṣẹ́ wàhálà tó ń ṣe òun lójú ó gbó. Iṣẹ́ àṣebàtà ó múyàn gbó. Ìṣe pé jókòó sínú òòrùn àbójú iṣẹ́ àṣebàtà máa ń múyàn yọ̀ǹgì sí mi torí bàbá John Kola ó ń yọ̀ǹgì sí mi láti ìgbà tí mo ti mọ̀ wọ́n títí dìsìn. Ọlẹ́ tí ò bàtà onírẹ̀ lẹ́rìí wà lọ́rùn. Ó wà ní ìgbà àdúpẹ́ ní ìgbà tí láìgbà tí wàá ṣe freedom sísìn mo rò pé obìnrin ẹ̀bùn pé yóò tó ọdún bíi mélòó. 2004 ni mo ṣe freedom April. Àdúpẹ́ títí dìgbà náà di àkókò yìí kí ni kí ni a lè tọ́ka gẹ́gẹ́ bí àwọn ìrírí yín tí ẹ bá pàdé nípa bàtà níbi iṣẹ́ bẹ́ẹ̀ mà. torí tí mo bá pàdé pọ̀ torí pé iṣẹ́ àṣebàtà jẹ́ iṣẹ́ kan tí àṣírí rẹ̀ bò dáadáa. Àṣírí iṣẹ́ àṣebàtà ó bò dáadáa. Láti rẹ̀ bò àbí tó bóyàn láti rí? Tó bóyàn láti rí àti rẹ̀ sì bò. Because tí kọ́sọ́mà bá ti kówó lẹ̀ tó bá ti lọ, ìbẹ̀rù Ọlọ́run ló kù tá a fi ṣiṣẹ́. Tí kọ́sọ́mà bá ti kówó lẹ̀ tó bá ti lọ, ó kù kí àwa tá a fẹ́ ṣiṣẹ́ ká ló bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀. Bí ibò mà. O lè sọ pé kọ́lọ̀ báyìí mo fẹ́. Irú lẹ́dà tí mo bá lérí tébù irú rẹ̀ gangan ní kẹ́ ẹ bá mi lò. A lè dọ́jà ká má rí mọ́. Tó ráwà ní kọ́kọ́ là ń rà. Ìbẹ̀rù Ọlọ́run tí mo wá sọ ni pé a ní láti fi ẹnì yẹn. Irú nǹkan tó bá lérí tébù tó ló fẹ́. Kò sí mọ́ o. Mi ò rí mọ́ o. Ṣé kí n rà míì tó dà? Nípa ìbẹ̀rù Ọlọ́run nìyẹn. Torí àṣírí rẹ̀ bò. Torí mo fi ní iṣẹ́ bàtà jẹ́ iṣẹ́ tó boni láti ní pé ó dà ó lè jẹ́ pé táìmù tá a fún àríbi lọ́jà. Ìní ò já ríru lẹ́dà yẹn. Bọ̀ tá a bá ti lè pé tá a fi bẹ̀rù Ọlọ́run ṣe àárí o ṣé ká lò mí o. A lè lò mí tó wà lára ọwọ́ tó wà tí ó dáa jù yí tó fẹ́ nǹkan lọ. Èyí sáà ti jẹ́ kó mọ̀ wípé èyí tó sọ pé o fẹ́ kò sí nílẹ̀ o ṣùgbọ́n àbúrò àgbójú wípé. Láàárín ọ̀rọ̀ yóò mọ́lẹ̀ sí ẹni tó kéré fún wa yóò sì mọ́lẹ̀ sí àwa náà pé wọ́n parọ́ fún un. Ẹ ṣeun àdúpẹ́. Lórí ìbéèrè náà ni wípé látìgbà tí ẹ ti wá ń ṣe ojú wo ni àwọn oníbàárà yín àwọn kọ́sítọ́mà ni wọ́n máa fi ń wò tí wọ́n bá dé tó fẹ́ sí bàtà tí wọ́n rí pé obìnrin ni ó fẹ́ sí bàtà fáwọn? Báwo ni ẹ lè sọ pé ìṣesí wọn ta eré ìwé pè ní reaction báwo ni ó ṣe máa ń rí? Ara àwọn ẹlẹ́rìí mi ló ń sọ̀kalẹ̀ yẹn. Torí pé wọ́n rí kóbìnrin ni mí ni wọ́n fi wọ́n rajà lọ́wọ́ mi láti ilé tẹ̀mọ́tẹ́ fi wọ́n. Torí pé wọ́n rí kóbìnrin ni yín. Bẹ́ẹ̀. Ṣé o kì í ṣe pé ètò ìwọ́n wá gbogbo àwọn ọmọ lóbìnrin yìí gbá? Ó ń ṣe torí ẹ̀. Bọ̀ tó mọ́. Láti ẹ̀kọ́ lè jí yín. Ilé tẹ̀sílẹ̀ èyí lẹ́sílẹ̀ tó máa lọ wọ́n páàkì máa ṣe páàkì ẹ̀wọ́n dẹ̀ rajà àwọn dẹ̀ máa lọ èyí mọ́ bí tó ti wọ́n. Tó wá pọ̀ lọ bẹ́ẹ̀ tó pọ̀ lọ bẹ́ẹ̀ tó ṣe pé mi lè mọ iye wọn tó ṣe pé ẹlòmíì gan-an á ní òun ó ní bàtà ládùúgbò òun ń ṣàlàyé kìíṣẹ́ yín. Ibẹ̀ láti ti rẹ́lòmíì náà tó ṣe pé mo fẹ́ lọ wo bó ṣe ń ṣe. Ìṣe ló tẹ̀lé tó nílò bàtà náà ṣùgbọ́n ẹgbẹ́ lọ́jọ́ òun. Wo bó ṣe ń ṣe torí ẹ̀ ló ti wá aṣáàdúpẹ́ fọlọ́. Láti ìgbà tí ẹ ti wá ń ṣe iṣẹ́ yìí Hajiya ǹjẹ́ a rí ẹnì kankan tàbí ọmọ kankan tí ó kọ́ṣẹ́ lọ́dọ̀ yín
tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ǹjẹ́ ẹ ti fún ọmọ kan ní ìyọ̀ǹda freedom fún ọmọ kankan rí látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Mo ti kọ́ ọkùnrin níṣẹ́ tó ti ṣe freedom. Ọkùnrin ti kọ́ṣẹ́ lọ́dọ̀ yín? Mo ti kọ́ obìnrin níṣẹ́ tó ti ṣe freedom. Wọ́n sì ń fi iṣẹ́ yìí jẹun. Tí wọ́n sì fi jẹun. Ọpẹ́ náà ni a ó mọ̀ dá láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún àwọn òbí, kí ni ẹ lè sọ fún àwọn òbí nígbà tí àwọn ọmọ wọn tàbí ọ̀kan nínú àwọn ọmọ wọn tí ó bá sọ wípé irú iṣẹ́ kan pàtó ni ó wu òun tàbí ni òun yàn láàyò ló fẹ́ yàn láàyò láti máa ṣe, bóyá tí irú iṣẹ́ bẹ́ẹ̀ bóyá tó kó bí ògbéjì nípa rẹ̀ tó tàbí wọ́n wò wípé kì í ṣe iṣẹ́ tí yẹ kí ọmọ náà ṣe, ìmọ̀ràn wo ni ẹ lè fún òbí kẹ́bi tí gẹ́gẹ́ bí kẹ́fi ojú àánú tí kẹ́fi wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ? Ẹ ṣeun. Sẹ́rí ayé tá wà yìí, tí ọmọ ọ̀gbọ́n ò bá sọ pé òun fẹ́ kọ́ṣẹ́, ó yẹ káwọ́ òbí sọ pé kó lọ kọ́ṣẹ́. Tọ́wọ́ ò bá sọ pé òun fẹ́ kọ́ṣẹ́, ó yẹ káwọ́ òbí ràn lọ́wọ́. Tó bá jẹ́ pé ìwé ló wá ń kà ńkọ́? Tó bá ń kàwé, àyè àti kọ́ṣẹ́ wà fún. Tó bá kàwé, àyè àti kọ́ṣẹ́ náà sì wà. Tó bá ti mọ ohun tó ń ṣe. Torí níbi tí mo bára mi lé ní alhamdulillah, èmi ò kàwé, bọ̀ iṣẹ́ tí mo kà tí mo kọ́ yìí mo dúpẹ́ fọlọ́. Ẹ lè fọwọ́ ẹ̀gbáyà níbi gbogbo. Fọwọ́ ẹ̀gbáyà. Níwọ̀n ìgbà tí àwọn òbí mi ti kún mi, ó jẹ́ kó jẹ́ rọrùn fún mi. Nígbà tó sì jẹ́ pé èmi náà fẹ́ ṣe, kúkú tán kún mi, ó wá mú mi rìn, ó sì mú ẹsẹ̀ mi yá nílẹ̀ nígbà tán kún mi. Ọmọ bá sọ pé òun fẹ́ kọ́ṣẹ́, kí òbí tètè gbárùkù tì í. Wọ́n rí kó kọ́ àwọn sì kún nípa owó ni o, nípa jíjẹ tí ó máa jẹ lọ́bẹ̀ ni o, nípa àdúrà àti àdúrà tí wọ́n máa fi tì lẹ́yìn. Torí ọmọ yìí nìkan kọ́ ni ó dà jẹ mọ́. Nígbò bá yá. Tó bá ti yá tán. Tọ́mọ náà ló bá dẹ̀ lóun fẹ́ kọ́, tàbí tóbi ló bá ní kọ́mọ lọ kọ́, kí ọmọ yẹn tètè gbà pé ọ̀nà àti jẹun ni wọ́n fi lóun lọ́wọ́. Torí táwọn òbí ẹ̀gán tó jẹ bàbá, ó ti jẹ, ó ti yó, ó ti bì sára. Kóbi tó jogó, ọmọ ó ti jọgbọ̀n. Ìmọ̀ràn mi fún gbogbo àní ọkùnrin ni o àbí obìnrin ni, kán jẹ́ kí gbogbo wa ká ní iṣẹ́ kan àbí kejì lọ́wọ́. Ó ṣe pé a bá kàwé, Ọlọ́run lè ní ká ríṣẹ́ ni, Ọlọ́run ló lè sọ. Ìfẹ́ nìkan tó lè sọ pé ìwé tí mò ń kà yìí ni màá fi jẹun. Bọ̀dé yẹn lè fọwọ́ sẹ́tẹ̀ yẹn ń ṣe gbáyà pé iṣẹ́ mi ni màá fi jẹun. Ìyẹn lè fọwọ́ rẹ̀ gbáyà. Ọmọ lè kàwé kó má fi jẹun. Kó má fi jẹun. Bọ̀dé yẹn bá kọ́ṣẹ́. Ó lè fọwọ́ ẹ̀ gbáyà pé mo fẹ́ fi jẹun. Kí kálukú wa ká mọ ń tà ń ṣe. Nígbà tẹ́ béèrè nípa àwọn ọ̀rẹ́ mi lẹ́ẹ̀fẹ́, ẹ sọ pé mo sọ pé ó mọ ń pa mí lẹ́kún nígbà yẹn. Torí àwọn ọ̀rẹ́ tí mo láìkì tán láìkì mi ni wá rí i pé wọ́n dá sí mi mọ́. Torí pé mo ń kọsẹ̀ ó kọ́kọ́ mú mi fẹ́ rìlẹ́ǹtì pé bóyá kí n tẹ̀ mọ́ lọ mú jẹ́ o. Lẹ́gìdì ìṣẹ̀lẹ̀ nìkan kan mọ́ béèrè mi, ìṣẹ̀lẹ̀ nìkan kan. So àti mo padà tẹ́rù ara mi pa, mo kọra mọ́, mo kọjú mọ́, mo kọ gbogbo ara mi mọ́. Ẹ̀yin pinnu ẹ láfojúsùn. Mo fi kọ́ ọ tán. Tí mo bá wo tàwọn ọ̀rẹ́ mi ń gbà yẹn àbí àwọn tí wọn ò dá sí mi mọ́ òun nígbà náà, mi ní kọ́ṣẹ́ ìtàn, mi ní kọ́ tán. Torí ẹ̀yẹ́ wọn yóò mú mi fà sẹ́yìn jẹ. Ìgbà tí mo sì fà sẹ́yìn yẹn, bóyá ń gbà yẹn ló yẹ kí n mọ nǹkan tí mo fẹ́ mọ̀. Yóò di pé èèyàn mọ̀ dáadáa. Tó mo gba gbogbo ọ̀dọ́ ọ̀sìn nímọ̀ràn, ìdídá obìnrin àbọ́kùnrin, mo gbà wọ́n nímọ̀ràn tó jẹ́ ká níṣẹ́ lọ́wọ́. Ó lè má jẹ́ iṣẹ́ bàtà o, bọ̀n tó ń jẹ́ iṣẹ́ ọwọ́ kí kálukú wa sọ pé a kọ́ka àbí kan jù ń bẹ̀. Ó yẹ kí èèyàn máa mọṣẹ́ mẹ́ta kò pọ̀ jù lásìkò tí. Nítorí bá mọṣẹ́ mẹ́ta kò pọ̀ jù. Kò pọ̀ jù tí níbí ní ṣe rí yìí. Tí máa lọ́kọ tí níjà ti tún kọ́ṣẹ́ mi tí mo lè kọ́ báyìí. Bẹ́ẹ̀ ọ̀kan yìí ọ̀fẹ́ ká mi lẹ́nu dáadáa sí. Ṣé tí mo bá rí ẹni tó ń kọ́ṣẹ́, inú mi máa ń dùn. Ṣé máa láwọn fẹ́ mọ́ ọmọ wá fún mi? Àdàbí kó jọ́dọ̀ mi lónìí, kó mọ̀ lónìí, kó dẹ̀ mọ̀ fi jẹun lónìí. Torí inú mi máa ń dùn pé tó bá lè mọ kínní, tó bá lè mọ kínní, ebi ò pa ẹ́ mọ́. So
tó tó máa láwọn fẹ́ mú ọmọ wá fún mi àbí tó máa ti mú wá fún mi ó máa ń ṣe mí bí kó tètè mọ́ ṣe iṣẹ́ òun kó tètè mọ́ fi jẹun torí mo mọ ní tèmi ń jẹ ń bẹ. ẹ ṣe àdúpẹ́. Àwọn irúfẹ́ iṣẹ́ tí èèyàn láàyè, ǹjẹ́ ìjọba ní ipa lórí iṣẹ́ yìí? Bóyá ipa ìjọba tí ó affect iṣẹ́ yìí, tàbí ipa ọ̀nà onírú pé ìjọba tó fi lè ṣe kóríyá fún àwọn tó ń ṣe iṣẹ́ ọwọ́, pàápàá iṣẹ́ aṣebàtà bíi tiyín báyìí. Ìjọba ní ọ̀nà tó lè fi ràn wá lọ́wọ́, tó lè fi ṣe kóríyá fún wa. Ìjọba ò sì fara kónira bá wa torí wọ́n ní ká sanwó revenue à ń san fún ìjọba. Wọn ò kónira bá wa ṣùgbọ́n wọ́n lè ràn wá lọ́wọ́. Ọ̀nà ìrẹ̀lẹ̀ pé ìjọba lè fi ràn yín lọ́wọ́ mà. Nípa iṣẹ́ wa yìí ìjọba lè ràn wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ tó rà aláṣẹ́ṣẹ́ṣàn. Ẹ ní ẹgbẹ́. A ní ẹgbẹ́, a ní local, a ní state. Tó ṣe pé àwọn tó súnmọ́ ìjọba gan lájọ ń ṣe pọ̀. Bọ̀ ìjọba ò tí ì ràn wá lọ́wọ́, a sì nídìí ìrànlọ́wọ́ wọn. Ó dà nídìí kán tiẹ̀ síbì kan fún wa, kán tiẹ̀ kó materials kan ní ìjọba ló ń tà. Ìṣẹ̀ ta fi ń lọ sẹ́kọ̀ọ́ àbí tí Yíbò fi ń fojú wa rẹ́lẹ̀ nílọrin. A lè mọ̀ lọ rà lọ́wọ́. Ìjọba ní ibì kan tí wọ́n ti máa ra àwọn ìlú bàtà. A lè mọ̀ lọ rà lọ́wọ́ wọn. Tí Yíbò bá fi wá ta, ó tẹ̀ tó fi wá ta kọ́gàn àwa gùn ní dọ̀dọ̀ ẹ̀. Nígbà tó yẹ pé tìjọba gan yóò tó dínwó. A gbọ́ káàkiri ń pé ìjọba ń ṣe ìròyìn lágbára náà empowerment. Ǹjẹ́ ìjọba tiẹ̀ ti ṣe ìròyìn lágbára fún ẹgbẹ́ aṣebàtà ní ìpínlẹ̀ Kwara yìí rí? Wọn àti ṣe. Wọ́n ní ẹ pàrọwà fún ìjọba. A bẹ̀ wọ́n. Ọba tó kún wọn tí wọ́n fi débi tí wọ́n dé, Ọlọ́run ní já wọn bọ́. Ibi tí wọ́n tún gbèrò pa àwọn Ọlọ́run gbé wọn débẹ̀. Àwọn mo gbẹnu ẹgbẹ́ aṣebàtà, mo gbẹnu wọn sọ̀rọ̀ ike a ní ìdìrànlọ́wọ́ ìjọba. Àwọn kan wọ́n lè pé ìjọba ní wọ́n ṣe empowerment tí wọ́n ṣe bí àwọn òkòwò lẹ́rù pé wọ́n lè pàṣẹ ìjà aṣebàtà. Bí ohun tó lè fi ṣe wá ní empowerment. Bẹ́ẹ̀ni. Wọ́n lè fi ìdọ́síà machine. Wọ́n lè fi bẹ́ẹ̀ni ìdọ́síà. Wọ́n lè fi ṣe ẹgbẹ́ aṣebàtà. Wọ́n lè fi ràn wá lọ́wọ́. Wọ́n lè fi ṣe empowerment fún wa. Torí nínú irinṣẹ́ ni. Ìdọ́síà machine. Ó gbọ́ngàn lọ̀gá irinṣẹ́ ní ìdọ́síà machine. Wọ́n máa tún wá wò pé ọ̀nà míì wo làwọn tún fẹ́ gbé gbà. Wọ́n lè fún wa filing machine. Ọ̀nà míì tó tún lè gbé gbà. Wọ́n lè fún wa lówó. Àwa tó bá fún lówó a máa ń tó kàn. Tá a máa fi ṣe. Àwọn lè mọ̀ tí wọ́n fowó rà. Bọ́n bá fún wa lówó a máa ń tó kàn tá a máa rà. Èyí ni iṣẹ́ tó ní kálukú nílò ilé yàtọ̀ síra wọn. Tó bá fún wa lówó ara ń ta nídìí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́. Àmín. Ọlọ́run yóò ràn gbogbo wa lọ́wọ́. Ní ìparí ǹjẹ́ inú yín ó dùn tí ẹ bá rí inú àwọn ọmọ yín tí àwọn náà fẹ́ yà sídìí pé bàtà yìí ṣe rí ni èmi náà mọ̀ sí. Ó tẹ̀ wù mí kí gbogbo wọn mọ̀. Ó wù mí kí gbogbo wọn kí wọ́n mọ̀. Inú yóò dùn kó wọ́n ti ẹ̀jọ́ kan. A ní kí gbogbo wọn sọ pé iṣẹ́ bàtà yìí làwọn mọ̀ ṣiṣẹ́. Lẹ́yìn ìgbà tán ti lọ sí tọmọdarí tó mọ̀ ṣe bọ̀tì ká òjò gba. Ètò ìwútáyé ó lè mọ̀ wùkẹ́ ìdí. Ọ̀tọ̀ọ̀tọ̀ ló wù wọ́n. Èyí tó wù ó ti mọ̀ ó ti ń ṣe. Ẹ ti ní lára àwọn tó ti mọ̀ tó ti ń ṣe. Bẹ́ẹ̀ni mo ya fọ́tò pẹ̀lú mi nìsín. Bíbí inú mi ni ó ti mọ̀ ó ti ń ṣe. Pa àwọn tó kù àwọn ọ̀gá kan ní táìsì làwọn mọ̀lẹ̀. Àwọn kan ní nọ́ọ̀sì làwọn fẹ́. Bẹ́ẹ̀ ni ẹnìkan ní alumílíọ̀nù ló ń fẹ́ ṣe. Wọ́n ṣàtẹ̀ ti kọ́ṣẹ́. Ọ̀sẹ̀ kan sì mọ̀. Wọ́n ṣe mọ̀. Ìdùmarè yóò wà pẹ̀lú gbogbo wa. A dúpẹ́ wípé a pè yín ẹ sì jẹ́ wa nígbà tí àwọn wa ti dánidúró. Àgẹ́ mo sọ fún yín nígbà tí mo bá yín sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká sọ fún wa wípé orúkọ channel wa ni Ọlámídé Ọlábàtà. Apàrọwà sí gbogbo ojú tó ń gbọ́ àtẹtí tó ń gbọ́ wa báyìí, ojú tó ń wò wá àtẹtí tó ń gbọ́ àtàwọn tí ó tún padà máa gbọ́ wa nígbà táwọn ò bá mọ̀. Wọ́n máa wo
Ọlámídé Ọlábàtà. Owó tí wọ́n máa fi ra dátà Ọlọ́run ní fi wọ́n wọn o. àmín Owó tí wọ́n máa fi ra kíní sórí China wọn Ọlọ́run ní fi wọ́n wọn o. àmín Ọlọ́run máa bo gbogbo wa láṣìírí o. Àpàrọwà sí gbogbo ilé. ẹ ṣe àdúpẹ́ lẹ́ẹ̀kan sí ẹ dákun bá wa dárúkọ yín. Orúkọ mi ni Ọpẹ́lóyẹrú Fatima Musa. Orúkọ ṣọ́ọ̀bù yín ẹ dákun ẹ sọ lẹ́kọ̀ọ́ rẹ nígbà tẹ́ fẹ́ júwe. Ọpẹ́lóyẹrú shop ní opposite Wando filling station. ẹ ṣe àdúpẹ́ Èdùmàrè yóò wà pẹ̀lú gbogbo wa. Àmín. ẹ ṣé mà. ìrírí mi ètòkètò kan tí yóò máa wá sí ti ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ọ̀rẹ́ yín Akíọlá Ọlámídé Ọlábàtà. Mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé ẹgbàágbèje ṣẹlẹ̀ ní dúníyàn ẹni kan ló mọ̀ ní tòótọ́ ẹ wá sọ ohun ojú rí fàyè gbọ́. Please subscribe.